nípìnlẹ̀ Èkó, ilé-ẹjọ́ ti sọ pé yíyọ Ọbasa kúrò nípò abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kò bófin mu. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà ní Ọjọ́rú ti sọ pé yíyọ Mudashiru Ọbasa kúrò nínú ipò abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà kù díẹ̀ káàtó àti pé kò bófin mu. Adájọ́ Yétúndé Pínró nígbà tó ń ka ìdájọ́ rẹ̀ fagilé gbogbo ìgbìmọ̀ àti ìpinnu tó wáyé ní oṣù kínní ọdún yìí nípasẹ̀ èyí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin fi yọ Ọbasa kúrò nípò rẹ̀. Ọ̀ṣun Divider gbọ́ pé Ọbasa ló pe ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó àti Mojísọ́lá Mẹ̀rándà, ẹni tí wọ́n kéde gẹ́gẹ́ bí abẹnugan tuntun láti rọ́pò rẹ̀ lẹ́jọ́, ní òun ò faramọ́ bí wọ́n ṣe yọ òun. Agbẹjọ́rò rẹ̀ Chief Afọlábí Fáṣàánú sọ pé àwọn aṣòfin mẹ́rìndínlógún ló ṣe ìpinnu náà nígbà tí ilé ìgbìmọ̀ wà ní ìsinmi tí Ọbasa sì wà lókè òkun. Ọbasa sọ pé ìpàdé náà kò bófin mu torí pé kò tí ì fúnni ní àṣẹ tàbí kó sọ fún ẹlòmíràn láti darí ìpàdé náà, tí ó sì jẹ́ èyí tí ó lòdì sí òfin àti àṣẹ ilé ìgbìmọ̀ náà. Onídàájọ́ Pínró sọ pé ìgbésẹ̀ àwọn aṣòfin náà kò rí ìdíjókòó nínú òfin ilẹ̀ wa rárá. Mi ò ránṣẹ́ pé Fubara kó wá sí ilé ìjọba o, MILAD ìpínlẹ̀ Rivers yànnàná ọ̀rọ̀. Alákòóso ìjọba ológun nípínlẹ̀ Rivers, ajagun fẹ̀yìntì Vice Admiral Ibok Ibas ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kan tó ń lọ káàkiri báyìí pé òun kọ lẹ́tà sí gómìnà tíjọba àpapọ̀ dádúró nípìnlẹ̀ náà, Siminalayi Fubara, pé kó wá sí ilé ìjọba fún ìwádìí. Nínú àtẹ̀jáde tí Ibas fọwọ́ sí ló ti sọ pé kò sí ìgbà kankan tí òun dájọ́ tàbí yan àwọn ẹni bíi Mr. Chidi Lloyd àti Samuel Ishi Iwosike sí ipò àṣẹ kankan lábẹ́ ìjọba ìpínlẹ̀ Rivers. Ó tẹ̀síwájú pé àwọn alákòóso àpẹ̀yà tó jẹ́ olùṣàkóso àwọn agbègbè ìjọba ìbílẹ̀ kò tí ì ṣèbúra sí ọ́fíìsì. Ọkanjua àti Alainitiju nìyí, ohun tí ajá yín jẹ ló fi ń lọ ọmọ ẹgbẹ́ PDP fún APC lésì ọ̀rọ̀ lórí fífún àwọn òṣìṣẹ́ báǹkì àpapọ̀ ilé wa lówó ìbọ̀bẹ́. Ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀ṣun ti dá ẹgbẹ́ alátakò APC lẹ́bi lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ìjọba ìpínlẹ̀ náà gbìyànjú láti fún àwọn òṣìṣẹ́ báǹkì àpapọ̀ ilé wa CBN ní àbẹ̀tẹ́lẹ̀ látàrí àríyànjiyàn tó ń lọ lórí awuyewuye ìjọba ìbílẹ̀ ní Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn Ọ̀ṣun Divider ṣe sọ, APC ló fi ẹ̀sùn yìí kan ìjọba tó wà lórí àlééfà nínú ìkéde kan tí alákòóso ẹ̀ka ìbánisọ̀rọ̀ Kọ́lá Ọlábísí fi síta ní ọjọ́ 12 oṣù yìí pé wọ́n ṣàfẹ́ fi dandan wà ní káńsù nípasẹ̀ fífún àwọn òṣìṣẹ́ náà lówó ẹ̀gúnjẹ. Ṣáájú ni CBN ti fi èsì lẹ́tà kan ránṣẹ́ sí àwọn alága APC pé kí wọ́n kó ojúlówó certified true copy ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó dá wọn padà gẹ́gẹ́ bí alága tòótọ́ wá. Ṣùgbọ́n agbẹnusọ ẹgbẹ́ PDP Ọládélé Bámijí sọ pé ọjẹwẹwẹ oloṣelu làwọn APC Ọ̀ṣun, kò sì mọ̀gbọ́n dání kí ẹnikẹ́ni rò pé àwọn ní èròǹgbà láti fún àwọn òṣìṣẹ́ CBN ní ẹ̀gúnjẹ rárá nítorí ọ̀rọ̀ òfin ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.